subscribe to my channel. ọmọ Jagba ọmọ Jagba aborúbọyé ẹlàbọrú asalaamualeykum. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Ẹlàbọrú ẹlàbọyé aleluya o, mo kí gbogbo ẹ̀yin ènìyàn mẹ́mọ́ ọ̀dọ́ àgbà o. Ojú tẹ́ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ fi ń tẹ́tí sí mi lóbìnrin kò ní dí o. Mo kẹ́yìn àgbàlagbà, mo kí yín gidi gan o. Ẹ kọ́kọ́ mojúbà àwọn tó nílé ayé, àwọn ìyá mi ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágbogbo dẹ́. Mo sì júbà lọ́wọ́ ẹ̀yin tó kọ́kọ́ sọ kí n tó sọ, ẹ̀yin tó kọ́kọ́ wí kí n tó wí o, ẹ jẹ́ kó jú èmi ọmọ ọ̀dọ́ àgbà sí o. Mo sì júbà lọ bàbá tó bí mi lọ́mọ Àràímì oṣù Ọlálé o. Ẹ̀yin ènìyàn mi, mo fẹ́ ká jàǹfààní iṣẹ́ àgbọ̀mù kan lénìí. Alákọ̀ọ́kọ́ là ń pè ní àgbọ̀mù amọ́kọ́gùn, tá a fẹ́ kókó èèyàn gùn nǹkan lọ́mọkùnrin gùn. Ẹ̀kejì, iṣẹ́ àgbọ̀mù ẹni tí ìdákọ́lẹ̀ bá ń ṣe pẹ̀lú àgbọ̀mù àlékó, pẹ̀lú àgbọ̀mù àlékó àti jẹ̀díjẹ̀dí ni mo fẹ́ ká jàǹfààní lónìí, ẹ máa bá mi ká lọ o. Bí wọ́n bá sì darapọ̀ mọ́ ìkànnì Mẹ́mọ́ Ọ̀dọ̀ Àgbà fúngbà àkọ́kọ́, subscribe sórí YouTube channel mi yìí ló lè fún ọ láǹfààní láti lè máa jàǹfààní ewé àtegbò tèmi ọmọ ọ̀dọ̀ àgbà ń jù sọ́mọ aráyé o. Ewé á sì máa jẹ́ fún wọn gbogbo iṣẹ́ mi tẹ́ ẹ bá ti ń dáwọ́lé, a máa júṣe fún yín o, ẹ ò ní ṣàṣetì láṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba Elédùmarè. Ní àkọ́kọ́ náà, gbogbo wa la mọ̀ pé ọ̀nà oríṣiríṣi ni èèyàn ń gbà ṣe ìwòsàn. Gbogbo nǹkan tó sì wà nínú ayé yìí mo ti máa ń sọ, àtewé àtegbò kò séyìí téèyàn ò lè gbà láti fi ṣe ìwòsàn fúnra wa. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wà nínú ayé yìí tó jẹ́ pé ohun tó ń ṣe ìdákọ́lẹ̀ ni. Ẹlòmíì jẹ̀díjẹ̀dí ni, torí jẹ̀díjẹ̀dí náà ó wà lára nǹkan tó máa ń fa ìdákọ́lẹ̀. Ẹlòmíràn sì ní nǹkan lọ́mọkùnrin rẹ̀ yìí kò gbéra bó ṣe yẹ kó gbéra dáadáa mọ́. Kò gbéra dáadáa mọ́. Ẹlòmíì sì wà tó jẹ́ pé nǹkan lọ́mọkùnrin rẹ̀ ó kéré jọjọ́ orí ẹ̀ lọ. Ẹlòmíì sì wà tó jẹ́ pé nǹkan lọ́mọkùnrin rẹ̀ yóò sún kìíní. Ẹlòmíràn wà tó jẹ́ pé nǹkan lọ́mọkùnrin rẹ̀ kò ṣiṣẹ́ dáadáa bó ṣe yẹ kó ṣiṣẹ́ mọ́. Ẹlòmíràn wà tó jẹ́ wípé kódà àwọn iṣẹ́ kan wà lára iṣẹ́ tí mo fẹ́ fi kalẹ̀ yìí, bó wọ́n bá gba okó yàn lọ wàláhì tàláhì súnmọ́ bíláhì làṣìláwà, okó náà á dìde padà á bẹ̀rẹ̀ sí ń ṣiṣẹ́ o. Ẹ já lọ. Ẹ jẹ́ kọ́kọ́ gbé níbi amọ́kọ́, ẹ jẹ́ kọ́kọ́ gbé níbi àlékó. Yálà wà bóyá okó rẹ̀ le dáadáa, wàá ń jí láàárọ̀ kùtùkùtù. Orí iye ọkùnrin ní kọkùnrin jí láàárọ̀ kùtùkùtù kí nǹkan lọ́mọkùnrin rẹ̀ kó gbéra sókè, èèyàn pinnu. Ṣùgbọ́n tó bá ń jí láàárọ̀ kùtùkùtù tó kàn sùn jọ̀bọ̀lọ̀ bí ìgbà tí ọ̀pọ̀ bá kákò tó kàn sùn jọ̀gọ̀dọ̀, èyí ò dára púpọ̀, èèyàn ò pé àìsàn ti wà lára èèyàn nìyẹn. Tí ọkọ tó bá fẹ́ lo àlékó yìí, tó bá fẹ́ lò ó tó kórè ó mọ le dáadáa, tí ò mọ le dáadáa gidi gan. Ó bá mi lọ wọ́ gẹ̀dẹ̀ àgbagbà dúdú, bá mi wá níwọ̀nba bó bá ṣe fẹ́ kó pọ̀ sí. Bá mi wá ewé lọ́ bá mi lọ jẹ́ ewé ẹ̀yìn olóbe. Bá mi wá orógbó 9. Bá mi wá ẹ̀kára àwọn ìgbín pẹ̀lú ṣúgà oníkóró bóyá bíi 5 sí 6, àbí 4 bá ṣe wù yín ó pọ̀ sí náà ni. Wọ́n láti wá bá mi ṣe, ẹ bá mi mú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí, ẹ bá mi bó gbogbo òpó ara rẹ̀ kúrò. Ẹ wá bá mi gé ọ̀gẹ̀dẹ̀ yẹn kéékèèké, ẹ bá mi sá kó gbẹ. Ewé ẹ̀yìn olóbe náà ẹ bá mi sá kó gbẹ. Orógbó náà ẹ sá kó gbẹ, ẹ sá kó gbẹ. Lẹ́yìn ìgbà tó bá mi gbẹ, ẹ bá mi gún ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yìí pẹ̀lú ewé ẹ̀yìn olóbe àtorógbó yìí, ẹ bá mi gún kúnná dáadáa. Tó bá ti bá mi gún kíní kúnná dáadáa papọ̀ mọ́ ìkara àwọn ìgbín, ẹ bá mi mú, ẹ bá mi tún gún títí tí ó fi wà òkè dáadáa, tí ò bá ṣe tó tún sá kó fi wà òkè dáadáa. Níjọ́ tẹ́ bá wá gún lágùn kẹ́yìn,
ẹ bá mi gún ṣúgà oníkóró yìí mọ́, ẹ bá mi kú, báwo lẹ ò ṣe máa lò ó. ẹ jẹ́ máa fi ẹ̀kọ́ gbígbóná lò ó tàbí omi gbóná, ẹ jẹ́ ká máa fi lò ó. Wàláhì tàláhì ògùn aleko tó dájú dáadáa ni, ó dájú dáadáa, mo fọwọ́ sọ̀yà fún yín. Àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, ìdákọ́lẹ̀, àti ń ṣiṣẹ́ fún ìdákọ́lẹ̀ àti jẹ̀díjẹ̀dí. Kí ló ń pè ní ìdákọ́lẹ̀? Ìdákọ́lẹ̀ ni kéèyàn ṣe kan dákú, kéèyàn ṣe díẹ̀ kó sùn lọ, kó jẹ́ pé bóyá wọ́n ti sọwọ́ kan ọwọ́ ẹlẹ́ẹ̀kejì kó kí nǹkan lọ́mọkùnrin wọn gbéra mọ́, kódà kó pé yìí ò dá ní tí ò dá ní, àdójútì ló máa ń jẹ́, ó tún máa ń jẹ́ kí ọ̀yàwó èèyàn yan àlè. Èyí ò dá, bí jẹ̀díjẹ̀dí bá pọ̀ jù ní ara a máa fa ìdákọ́lẹ̀. Nǹkan tó máa ń fa ìdákọ́lẹ̀ náà ò ju jẹ̀díjẹ̀dí lọ. Bí jẹ̀díjẹ̀dí bá pọ̀ lára èèyàn tètè máa da tọwọ́ èèyàn lẹ̀, bẹ́ẹ̀ sì ni nǹkan lọ́mọkùnrin yẹn kò ní gbéra. Ó lè jẹ́ pé ẹ̀yọ̀kan tí ó ṣe tí òyòkù díjọ́ kejì nu. Èyí ò dá, àìsàn ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn tó bá fẹ́ bá obìnrin ráyèsẹ̀ lọ́mọ mu àwọn nǹkan gbogbooro tá a máa ń ṣe sínú ike, èyí ò dá, yóò ṣe àkóbá fún ọ, yóò ṣàkóbá fún ọ. Ohun tó ṣe kókó ọ̀pọ̀ ń fi ìtumọ̀ ẹ̀ ní pé òun fi agídí jẹ́ nǹkan lọ́mọkùnrin kó lè ṣe dáadáa ni, òun agídí ló ń lò. Ṣùgbọ́n tó bá lo àìdákọ́lẹ̀ yìí, nǹkan jẹ̀díjẹ̀dí dákọ́lẹ̀ yìí, kódà yóò wà natural bọ́lọ̀ ń ṣe dá ọ gangan ní nǹkan lọ́mọkùnrin ó ṣe gbéra dáadáa. Kí ni ọba mi wá? Ẹ bá mi lọ wọ́ òdòdó àsùnwọ̀n òyìnbó, ẹ bá mi sa kó gbẹ dáadáa, ẹ bá mi lọ papọ̀ mọ́ kànbílálà pẹ̀lú àwòrán-oṣù díẹ̀. Ẹ jẹ́ ká máa fi mu ẹ̀kọ́ gbóná tàbí ká máa fi 7up lò, bẹ́ẹ̀ sì ni a lè fomi lò. Ẹ̀bí yẹn bá lo kíní yẹn á mú yín yàgbẹ́ o, ya gbogbo jẹ̀díjẹ̀dí ara yín, ya gbogbo ìdànù, ó dájú púpọ̀. Ẹlẹ́ẹ̀kẹta fún àmúkógùn, tá a mọ̀ sí penis enlargement. Wọ́n tí nǹkan lọ́mọkùnrin rẹ tí ó gùn dáadáa, ẹlòmíràn ò lè bọ́ bọ́ksà lélẹ̀, tá a mọ̀ sí àwọ̀tẹ́lẹ̀ kò lè bọ́ lélẹ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn, kò lè bọ́ lélẹ̀. A sì mọ̀ pé nǹkan lọ́mọkùnrin tá fi ń pè ní nǹkan lọ́mọkùnrin, tá a fi ń mọ ọkùnrin náà nù, nǹkan yìí la fi ń mọ ọkùnrin. Kí ni a bá mi lò fún àmúkógùn? Ẹ bá mi lọ wá okó ẹṣin, okó òbúkọ, èso bomubomu bíi 4, èso pándọ̀rọ̀ níwọ̀nba, ewé ẹ̀yìn olóbe. Ẹ bá mi wá egbò ẹ̀gbẹ̀sì, èpo igi gbẹ́gi, ẹ bá mi wá. Ẹ bá mi gún gbogbo àwọn nǹkan wọ̀nyí, ẹ bá mi gún, ẹ bá mi sá, ẹ tún bá mi gún títí yóò fi dàgún mu. Tó bá dàgún mu, ẹ jẹ́ ká máa fi omi gbígbóná lò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan, ẹ máa fi omi gbígbóná lò ó lẹ́ẹ̀kọ̀ọ̀kan tàbí ẹ̀kọ́ gbóná, ká máa fi lò tàbí 7up ká fi máa lò. Ọlọ́run ọba Olódùmarè lọ padà lẹ́yìn wa kó ju báyẹn lọ. A sì mọ̀ pé ìlera lọ́rọ̀, Ọlọ́run ọba ò ní fi wá sílẹ̀ o. Èmi ọmọ náà Dr. Modu Àgbà, mọ́lọ́lá láìkí mọ́lọ́lá ṣe àrẹ̀ṣe yàn tó bá rí bákan náà à ń lọ àtún padà bọ̀, tó bá rí bákan náà ó dàbọ̀.